wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Lẹ́yìn kíkí tí a kí gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n ń gbọ́ wa tí wọ́n ń wò wá níbi gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa. À ń fi àsìkò yìí kí bàbá wa àlejò wa pàtàkì ní àkókò ọ̀wọ̀ tí a wà yìí. Òun náà ni Fadilatu Sheikh Abdulqadir Muhammad Al-Amin Abdulqadir Onilemarun. À ń kí wọn pẹ̀lú gbólóhùn ahlan wa sahlan wa marhaba bikum. Ẹ máa wọlé ẹ máa rọra sínú ilé agbára ní wákàtí ọ̀wọ̀ yìí. A tún wá kí yín pẹ̀lú gbólóhùn tí fi dáa jùlọ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Láì ní bara wa ní àsìkò pàtàkì tó gbé wa jòkó ní àkókò tá a wà yìí ọ̀tá yọ kókó ọ̀rọ̀ kan tó ṣe gbòógì tí àwọn ọmọlúàbí àwọn olólùfẹ́ ìmọ̀ àwọn olólùfẹ́ òtítọ́ tí wọ́n nífẹ̀ẹ́ sí láti fẹ́ gbọ́. Wọ́n lẹ́ni tó bá béèrè di ọ̀rọ̀ òun ló fẹ́ gbọ́ di ẹ̀ tó bá béèrè ọ̀rọ̀ òun ló fẹ́ di ẹ̀ gbọ́. Bàbá wa Onilemarun afẹ́kẹ́ bá wa yà síbi ẹ̀ka tó ṣe pàtàkì tó ṣe pé tẹ́ ẹ bá fi ṣàǹfààní fún wa lónìí àwọn tí ó ṣàǹfààní ń bẹ wọ́n pọ̀ tá a sì jàlùbáríkà ọ̀rọ̀ náà. Kí ni ìbéèrè náà síwájú yín? Ìbéèrè náà pín sọ́nà méjì àmẹ́yọ̀ kan náà ni. Kí ni ìbéèrè ni pé dídá jámíà alẹ̀ sínú ọgbà Markaz ǹjẹ́ ń bẹ nínú èrò bàbá wa Sheikh Adam? Àkọ́kọ́ nìyẹn. Tí ń bá wa ń bẹ nínú èrò bàbá wa Sheikh Adam Al Ilory bó lọ̀rọ̀ jámíà yìí ṣe wá rí, ojú wo lẹ fi wò ó, kí lẹ rí sí i, kí lẹ ní tẹ̀sọ̀ fáwọn èèyàn àwọn onímọ̀ àwọn tó fẹ́ràn Sheikh Adam, kí lẹ ní tẹ̀sọ̀ fún nípa ọ̀rọ̀ Jami'atul Markaz. Ahlan wa sahlan wa marhaba bikum. Bismillahir Rahmanir Rahim. Raditu billahi rabban wa bil Islam dinan wa bi Muhammad sallallahu alayhi wa sallam nabiyyan. Allahumma salli wa sallim wa barik ala abdik wa rasulik Sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa man tabi'ahum bi ihsan ila yawmiddin. Ní orúkọ Ọlọ́run náà la gbọ́dọ̀ fi bẹ̀rẹ̀ gbogbo n tá bá fẹ́ ṣe. Tó ń ṣe kẹsẹ̀gẹ̀ fún aṣíwájú ẹ̀dá ẹni tó lóore jù tọ́jọ́ ga olùpèpè. Tó òun náà Ànábì Muhammad. Olúwa ìkẹ́ àtìgẹ̀ náà jí ó máa lọ lórí Ànábì Muhammad kó dérí àwọn ará ilé kó dérí àwọn sahab kó dérí àwọn tàbíìn kó dérí àwọn tàbíìn kó fi dérí gbogbo àwọn àfáà táwọn náà rìn lórí ọ̀nà tá Ànábì Muhammad là kalẹ̀. Mo ń kí olùdarí ìjókòó yìí al-Ustaz Abdulwahab Muhammad al-Awwal Kujijifu. Olúwa kó jẹ́ kí a rí pé bàbá àlejò Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ tún ṣe ọmọ tuntun kan fún wa ní àdúpẹ́ akíyín kú ewu torí ewu náà ni nígbà tá a wà ń kékeré máa ẹ wọ́n ṣe máa kíyàn kú ewu nígbà tí èèyàn bímọ ṣe bí dùnú ni ewu tí ìyá òun rí wàhálà tó rí tọ́lọ́run bọ̀ tó sì wàá dé tá a gbọ́n ìyá tá a gbọ́n wọn ma àṣewu akíyín kú ewu náà Ọlọ́run fọmọ náà lálùbáríkà. Tó ọ̀rọ̀ onípọ̀ púpọ̀ gẹ́gẹ́ bíi pé ìbéèrè tí ẹ béèrè lọ́wọ́ mi pé ǹjẹ́ jámíà èyí tó ṣe kò ń gẹ́ lónìí ọmọ rí a máa ń ṣe tí bàbá rẹ̀ bá ń ṣe. Bàbá Mudiru Markaz ń kọmíṣàn àwọn classroom kan nínú jámíà Markaz báyìí lónìí tí wọ́n ti sẹ́ẹ̀tì gbogbo àwọn àjíhìzà tọ́tọ́ kọ́ wà ń bẹ̀ ó ti pé báyìí wọ́n wá ń kọmíṣàn rẹ̀ lónìí tí ṣe 3rd December. Tó àdúpẹ́ fún àbá náà Ọlọ́run ní ṣe léyìí láti máa fún wa. Àmín. Ǹjẹ́ Sheikh Adam tẹ́ béèrè ọ̀dà púpọ̀ kéèyàn má jókòrọ̀ kéèyàn sì má àkásà tàrík má gbé tàn látẹ̀rí kódì má sì kúrọ̀ kó lè láti bọ̀ tán dáadáa. Àkọ́kọ́ ọ̀rọ̀ tí má ní ìbá mà nípa Sheikh Adam àbí má mà ń pa Markaz wa ma utitu min al-ilmi illa díẹ̀ náà ni mo mà àmọ́ díẹ̀ tí mo mà ń ìní parọ́ ń bẹ̀ èyí tí ìbá mà ìní láàdìrí àwọn tí wàá béèrè nǹkan lọ́mọdé èmi náà wádìí àmọ́ èyí tí ìbá mà ń dùn sórí ẹ̀ wàláhi tàláì Sheikh Adam Al Ilory wọ́n darí Egypt nígbà tí Egypt ṣe 1000 years tí wọ́n dá Al-Azhar University lẹ̀ wọ́n wá pe bàbá náà nínú àwọn guest of honour níbẹ̀ bàbá náà wà ń bẹ̀ ńjọ́ náà bàbá wà ń bẹ̀ dọ́ẹ̀fù sharaf bàbá wa lọ bàbá wa dé ọlọ́run kò kẹ́ Sheikh Adam àfa Abdulwahab wọ́n wá ní kí wọ́n lọ gbé tẹlifíṣàn wá sínú mọ́sálásí wọ́n á gbé tẹlifíṣàn yẹn dé bàbá wa kì í ṣẹ̀rí ìtùbọ̀
wọn ní ká máa gbọ́ ká máa wo gbogbo bí ètò yẹn ṣe ń lọ sí kí n summarize yẹn ní kúkúrú àwa wò tán bàbá wa ní Azhar ṣe 1000 years ó pe gbogbo ayé ipe ẹ wá advice yìí òun kálukú náà wá kó fáìlì lọ́wọ́ láti advice Jami'atul Azhar maali mudiru Jami'atul Mulkura Dr. Rashid Rajihi mo bá ní mudiru Jamia onímọ̀ ni òun ló wá sọ̀rọ̀ gbẹ̀yìn ó wá ní advice yìí fún Jami'atul Azhar Al-Sharif ni pé ẹ̀kọ́ ti lẹ lásìárì ẹ̀kọ́ dàbí tíjọ́ wọn mọ́ kí ló sì bá tẹ́ kọfí lẹ lásìárì lọ dá àwọn kùlíyà hadisa alẹ̀ àwọn kùlíyà tẹ̀lé hadisa bíi kùlíyà sọ́ídàlà bíi ulumul bihar ulumul ard kùlíyà andasa kùlíyà tibbi gbogbo àwọn kùlíyà tí àwọn faculty of medicine faculty of kìnní tí wọ́n lọ dálẹ̀ òun ló jẹ́ kẹ́kọ̀ọ́ lẹ lásìárì tí ó jẹ́ kọ́ dàbí tíjọ́ mọ́ kásìárì padà síbi tí gbogbo ayé ti kọpí lásìárì òun náà ni sharia òun náà ni dáwà òun náà ni lóga àràbíyà pé advice ń fásí àrínú bàbá Sheikh Adam wa sọ pé ńgbà tó sọ̀rọ̀ tán ni ẹni tó jẹ́ olórí Azhari ńgbà náà Jarul Haq Ali Jarul Haq rahimahullah àmín ó wá sọ̀rọ̀ pé àwọn dúpẹ́ fún gbogbo àlejò táwọn pé àwọn ni ẹ wá advice àwọn ẹ sì wá Azhari tó bẹ̀rẹ̀ látọdún kan tó ń fi wọn ṣe 1000 years lónìí ọmọ gbogbo ẹ̀yin táwọn pé constitution tó pọ̀ ọgọ́rùn ọdún nù yín ẹni tí wọ́n á pọ̀ ọmọ ọgọ́rùn ọdún tó lọ́wọ́ advice ọmọ tí ń ṣe 1000 years bá dé rẹ̀ Azhari tó ṣètò ara rẹ̀ ẹ̀yin tí wọ́n ti ṣètò lọ́gọ́rùn ọdún ẹ̀wọ̀n alẹ́ fẹ́ advice àwọn èsì lérí ọ̀rọ̀ tí mahali Dr. Rashid Rajihi sọ ipẹ́ kọ̀lẹ́ Azhari gbogbo ayé ń bolẹ̀ kọ́ ti dàbí ìtijọ́ òun ma kò síbi tẹ́ kó o tilẹ̀ Azhari ni tó fẹ́ ṣe bàbá tú ọ̀rọ̀ yẹn fún ọlọ́mọ́sà kẹ́hàn bàbá wa parí ọ̀rọ̀ náà bàbá náà sọ̀rọ̀ ńbẹ̀ o a máa ń bi ọ̀rọ̀ yẹn ká fẹ́ lọ bàbá wa ní Jami'atul Azhar Al-Sharif àwa náà da Jami'a alẹ́ Markaz wa la'natullahi alal kadhibin la'natullahi alal kadhibin la'natullahi tó wá kí bàbá ọ̀sọ́ bẹ́ẹ̀ mo kúrọ́ mọ́ wọn ni bàbá ní a da Jami'a alẹ́ ní Markaz yìí náà bàbá wa Sheikh Ruwak wọ́n lè ti gbàgbé àgbà ti dé tọ́lá tí ń bá rí nǹkan sí púpọ̀ nínú ọjọ́ ayé díẹ̀ náà ni ọmọ rántí àti pé wọ́n tún tiẹ̀ tún dàgbà àwọn ni wọ́n láyà tí wọ́n bèèrè ọ̀rọ̀ bàbá pé ń bò láwọn adájá ní àná lẹ̀ sí wọ́n bí bàbá bẹ́ẹ̀ bàbá ní yàrá náà ni wàláhì dáadé bàbá ní bíbá yìí náà láti ọ wá sí àyè lòun wá sí pé n tó ń ṣe ìdòjọ́ pé àyè yìí ọ̀wá kéré fún kọgbà àwọn ọmọ alẹ́ kéwù náà bàbá wa ní bá Azhari ṣe bẹ̀rẹ̀ náà nu ẹ̀rí kùlíyà yìí ní bìlú ní àdúgbò báyìí ẹ̀rí káàkiri fakọ́tì Azhari náà ni pé bẹ́ẹ̀ náà ni pé àmọ́ yàrá náà láti bẹ̀rẹ̀. Allahu Akbar. bàbá wa fẹ́ fi àwa ni bàbá fẹ́ fi bẹ̀rẹ̀ diplome àwa tá a jáde ní 84 bàbá wa ní a fi ẹ̀yin ẹ̀ láfi bẹ̀rẹ̀ diplome àmọ́ kẹ́ tó bẹ̀rẹ̀ diplome yín kọ́ yín lẹ́kọ̀ọ́ lóṣù mẹ́ta lẹ́yìn ìgbà tẹ́ bá parí ọdún tán ìwọ̀n akọrin lóṣù mẹ́ta ẹ̀sìsẹ̀ wá bẹ̀rẹ̀ diplome àwọn tara ń jọ́nà pé diplome wọ́n látún àmà kàntorí ọlọ́run ọ̀rẹ́ mi Muhammad Murtado Abdulsalam aláàánú ọmọ ọ̀fà ní àmọ́ Kaduna ní gbé wọ́n ní Abdulkadir jẹ́ àdùnnú àwọn ànàbó fi bẹ̀rẹ̀ diplome àwọn ànàbó fi bẹ̀rẹ̀ òun ló wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ òun sàn yọ ọlọ́wọ́ kádàrà kí wọ́n bẹ̀rẹ̀ àfìgbà tí wọ́n fẹ́ ṣe idu arba'in ni wọ́n fi àwọn kan bẹ̀rẹ̀ diplome yẹn náà fún certificate tó Jami'a ayé ọ̀ abẹ́rẹ́ lójú bàbá àwa rí ọmọ rẹ̀ ṣé gbogbo àwọn anábì ọlọ́run tí wọ́n tọrọ láyé ẹ̀yìn náà ni wọ́n tọrọ anábì Ibrahim alayhi salatu wa salam nígbà tọ́lọ́run lóhun ṣe é ní ìmáàmù gbogbo ayé tó dán wò tán tó sì paasi gbogbo àdánwò ọwọ́ ni mo fi ọ́ ṣe ìmáàmù gbogbo ayé ó ní àdàkùn mo gbọ́ tèmi àmọ́ tàwọn ọmọdọ́wà mí náà ń kọ́ ọlọ́run wa ní láyà náà ló áádé zọlẹ̀ alábòsí inú ọmọ rẹ nìkan ni ò ní rí ìmáàmù yìí ni ò ní rí dídá ayé bẹ́ẹ̀ ọlọ́run wa ròyìn nínú alukurani ó wá ní wọ́n wà bàdà a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir ó ní wọ́n wà habina lahu ishaqa wa yaquba nafilatan wa kullan ja'alna salihin wa ja'alnahu a'immatan
yahduna bi amrina wa awhayna ilayhi fil alkhairat wa iqama as-salati wa ita az-zakati wa kanu lana abidin. Ó ní wà nábì patan Isahaka àti Yakubu náà fún wa. Ẹni rere ni mo ṣe wọ́n kódà mo sọ àwọn àrọ́mọdọ́mọ wọn ní pé ẹ máa lead ayé àmọ́ mo fi ránṣẹ́ sí wọn o wá ò hayina ilé ẹ máa ṣiṣẹ́ rere ni o ọmọ àlífà tó bá fẹ́ já àlífà rẹ̀ àfi kó ṣiṣẹ́ rere ó sì kírun kó sì ṣe tọ́ bàbá wa Mudiru Markaz olùṣekún ọmọ àgbẹ̀yìn tẹ́yìn ṣe ẹ rí i pé mo kọ ọ̀rọ̀ kan mo ti sọ fún wọn tipẹ́ mo máa ń dá lórí àmọ́ ẹ̀mí kọ́ lórí nísìn mo lọ́mọ bíi ọmọ bíi Sheikh Abibu ló wù mí ẹ má yà á padà dá lórí Rẹ̀mílẹ́kún Adébáyọ̀ ọmọ bíi Sheikh Abibu ló wù mí ọmọ tó máa tẹ́yìn ṣe ni bó o ló ṣe wá násìrà rẹ̀ ṣe wá wà sákìbà tó fi wá ní jámíà yìí àfi kí n tí bàbá mi wí àfi kó ṣeé ṣe ọ wá gbìyànjú ọ wá ṣe tẹ̀túwìrù Markaz diploma ọ wá gbé kalẹ̀ bí bàbá ṣe láwọn gbé kalẹ̀ wọn àfilẹ́tì ẹ̀ mọ́ University of Ìlọrin àwọn èèyàn ti jáde ń bẹ̀ lọ rẹpẹtẹ látara diploma àní jámíà òde mọ̀kọ́rù jámíà àti àwọn wí jámíà àti Sheikh Adam Ìlọrin yàn àyìnà fẹ́ fi sí ilẹ̀ ti wà àmọ́ ọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run ìmọ̀lẹ̀ ọlọ́run ni wọ́n fi ń sọ̀rọ̀ ṣé Adam ní àyìnà láti bẹ̀rẹ̀ ọlọ́run á gbàdúrà inú ọgbà àwọn náà bàbá yìí ti wá bẹ̀rẹ̀ lójú ẹ̀mí ẹ̀ ló ti wá bẹ̀rẹ̀ ló ti wá ṣe bó ti ń ṣe òní ni wọ́n tún wá ń kọmíṣà nǹkan jámíà náà ti bẹ̀rẹ̀ báyìí. wọ́n tún kọmíṣà àwọn nǹkan míì nínú àwọn irinṣẹ́ omi tó ń bọ̀ torí bọ́ bá dá jámíà alẹ́ à ń pè bìkan ní máàmàlù jámíà gbọ́dọ̀ ní máàmàlù ọgbọ́dọ̀ ní gbogbo àwọn nǹkan àjíṣà tí wọ́n gbọ́dọ̀ ní òun ni wọ́n tún ṣètò library ti wà máàmàlù ti wà classroom tìgbàlódé kọ̀ǹpútà téèyàn wà ní University of Ìlọrin yóò sì máa lecture níbẹ̀ wọ́n sì máa gbọ́ gbogbo ẹ̀ ti gbọ́dọ̀ dé wasailu tàlímíyà wà tẹkinọlọ́jíyà ẹni tó bá ṣe tẹ́rìbíà ni ó sì má dáná wasailu tàlímíyà alwasailu tàlímíyà wà tẹkinọlọ́jíyà ó gbọ́dọ̀ wà níbẹ̀ tí ó mẹ́kọ̀ rọrùn ọlọ́wọ́n á ní kí a bá Mudiru Markaz ọlọ́wọ́n á ní kọ́ ha kàkà kọ́ àṣìfẹ́ àdáfù àní intention bàbá ọwọ́ ha kàkà rẹ̀ ọwọ́ abẹ́rẹ́ ní gẹ́gẹ́ bí ìbéèrè tẹ béèrè lọ́wọ́ mi pé bàbá Sheikh Adam ti kọ́kọ́ sọ ọdún tí wọ́n sì sọ nù walanatullahi alal kadhibin ìtàfi wa ní ìmọ̀lẹ̀ ọlọ́run lèyàn fi ṣiṣẹ́ walanatullahi alal kadhibin náà bí ọ̀rọ̀ tí mo tún sọ yìí náà torí bàlá kí ni wọ́n fẹ́ parọ́ sí kí ni wọ́n fẹ́ ṣe madius ni wọ́n fẹ́ máa yìnyín lé láyìn ìbòrò sí ní 1978 ni bàbá dúró báyìí níwájú wa 1978. bàbá ní Ramadan ń bọ̀ Ramadan kò bí ọjọ́ díẹ̀ báyìí Ramadan tá a gba 1978 bàbá ní mo jẹ́rìí Abibu mo jẹ́rìí ẹ̀ suma billahi ladhi la ilaha illahu bàbá ní mo jẹ́rìí ẹ̀ Mudiru òsì mbẹ́ àmọ́ mo lá wàláhì mo jẹ́rìí ẹ̀ ní gbogbo ọmọ mo jẹ́rìí ẹ̀ tọ́ ìjẹ́rìí tí bàbá yìí fẹnu pé mo jẹ́rìí ẹ̀ ọmọ téèyàn fẹ́ràn yẹn ni mo jẹ́rìí ẹ̀. àwọn kan náà mọ̀ bẹ́ẹ̀ wọ́n kàn daṣọ bòyún ni. bẹ́ẹ̀ ni ọmọ ní bàbá wa ti ń ṣe àwọn nǹkan tá a máa ń ṣe ọdún tá a ṣe ìjìra 1979 tá a fẹ́ ṣe ìjìra pa fẹ́ máàkì ìjìra tó di 46 years àbí 47 years lónìí àwa fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ní gbogbo ayé 1400 a fẹ́ bẹ̀rẹ̀ a fẹ́ wọnú ẹ̀ ṣé Adam ní kó ń kálukọ́ lọ kọ́mà kọ́ là wá àwòlà lè jìra ẹ lọ a ṣe musabaka Kurani musabakatul Qur'aniya a ṣe tó inú àwọn tó ṣe musabaka Qur'aniya ń bẹ bàbá Mudiru Markaz pé ẹ dákun bàbá àgbédébi kéèyàn má ka Qur'ani ma bàbá ka Qur'ani ní ka Qur'ani bí Abdulbasit Abdulsamadu ti ma ka Qur'ani wọ́n dẹ̀ gbé bò kalẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí àdá bàbá tẹ ma ìwà tí ń bẹ fún bàbá ọ̀fẹ́ kọ́ gba first tọ́ra àwọn mẹ́ta ni wọ́n ṣe competition náà ń jọ náà lọ́hùn àfa àwọn Martin kọ́lọ̀ ń kọ́ kẹ́ wọn àfáàwà Professor Suleiman Yusuf Kobe baba Mudiru Markaz tó ńgbà tí wọ́n ṣe wálé láàrín Kamal wọ́n kọ̀ǹplé nípa ti àfáà Martin wọ́n ní olóhùn ju gbogbo wọn lọ àmọ́ màá tírẹ́nì rẹ̀ àwọn àkàmù tẹ̀gbìrì ò sí dáadáa
wọ́n wòye síbẹ̀ wọn. Professor Suleiman àwọn náà kún bẹ láyé wọn èkú ọ̀rẹ́ mi ni bàbá ní kò sí o ṣe mistake kíkà àmọ́ ohun àlélò ó sọ̀rí lolo ohun lẹ̀ nìkan ló lò tó fi ká wọ́n á máa lo ohun òkè wọ́n máa lo sísàlẹ̀ ni tó okù bá gàdó sí ọba àmùdí Markaz okù àtọ́kù tí wà bọ́ yọ bàbá ní kí ló dé tó fi rẹ́rìn ọ̀rẹ́ ni kí ló dé ọ̀rẹ́ ni ntí ẹ̀ wínú wọ́n tún wọn wá tún kà níjọ́ Saturday ẹnu pé bàbá yìí wá fẹ́ kí ọmọ mi ní gba fọ́ọ̀sì wọ́n tún kà ń jọ́ náà wàláhì wal Qur'an al-Azim mùdúnà tó tàfà wákà bàbá náà ọ̀dà yìí mẹ́tẹ̀ẹ̀ta náà gbogbo yín náà lẹ́rìí ká ẹjọ́ ká papọ̀ ṣe competition mà ọ̀kẹ́ mọ̀ pé bàbá ti ń prepare àmà yìí nígbà tí àwọn àdí àgbà wa pé bàbá pé wàá máa ṣe tafsir ní dọ̀dọ̀ barak ó tó ń táfà mi ọ̀yà wèrè sí pé òun mà ṣe rire láyé àtọ̀run odidi federal government pé òun pé mo bàbá ní kíni wọn kíra kàn mí tafsir mi ní gbé kúrò lágége lọ dọ̀dọ̀ barak ẹjọ́ bá gbọ́ kọ́ wáyà yìí ni mo fẹ́ tẹ ọlọ́run dé ibà ọláàfà bàbá èsè ìbò hámú yẹn àbánáda ńgbà tó wá ní yẹ̀yàn fún ọ Abdullahi Salati máa lọ sí abibu máa jánásì fún wọ́n tún kọ́ mọ́ máa jánásì bí bàbá ti ṣe nù ńgbà tí wọ́n sì mọ́sálásí dí àgbọn ọmọ ta ní ọ̀fẹ́ náà nánu ìwọ ni òpèrún lẹ́gbẹ̀ẹ́ general bàbá ní wà ardhin fi nasi bil hajji yatuka rijala anabi Ibrahim ńgbà tó parí mọ́sálásí ọlọ́run ní sèlè àdáni ìyẹn makirifóònù rẹ wọ́n bá ti máa ń jọ́nà lọ́hùn kò sí makirifóònù kò sí wireless kọ́lá kò sí Facebook kọ́dà backbook èdè ní jọ́nà lọ́hùn àmọ́ pé bóun rẹ bá ṣe mọ́ bàbá ní general ni ọ wàá pèrún ní ìsìn general ìdí àgbọn kọ́lọ́ nkọ́kẹ́ tọ́ba wàá pèrún ẹnìkan tí máa jáná sí báyìí ń lé dé àgbọn wọn ní àfa àwọn Dàwúdù ní àfa Habib àǹtọ Habib òun ó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò jù sí tí general bá jù yóò jù sí Habib tábìb bá jù yóò jù sí oníkẹ́ndù wa ní Abdullahi Sakama oníkẹ́ndù ó jù sí bìlà wa ní Markaz ara àwọn preparation tí a bá ṣe fọ́ọ̀mà yìí àwọn ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ wọn nù wọ́n dẹ̀ ṣe làdáni lẹ́yìn bàbá rí sẹ́mọ̀ àbá wàláhì mùdírù ṣe níjọ́ Àlàmísì níjọ́ náà ńgbà tí bàbá já ọyá sìkámà bàbá sìkámà mùdírù bá sìkámà níjọ́ náà sẹ́yìn náà bàbá parí ẹ̀kọ́ tá a kọ́njọ́ gbogbo nǹkan àwọn ọkọ̀ yẹn lẹ́kọ̀ọ́ Allahu Akbar sami Allahu liman hamida àbáná àbí tó bá díjọ́ mi tó bá fẹ́ wí ní Allahu Akbar tàbá tí mo bá ṣe nù Rabbana walakal hamd ojú òun rẹ̀ ọlọ́lẹ̀ nígbà tẹ́ máa lọ sí kó Allahu Akbar Allahu Akbar tó bá fẹ́ gbé dílẹ̀ mi kó ní Allah tí a tún sọ jọ́dánù mùdíù ló sì là dánù lẹ́yìn gbogbo ìtẹ̀wé yìí bàbá Onilemarun ń jọ bí tuntun létí àwa. Wallahi àwọn àmì náà bẹ́ẹ̀ ń jọ́nà lọ́wọ́. èmi búra pẹ̀lú ọlọ́run tó bá pẹ́ rọ́ ní ọ̀rọ̀ tí ń pa yìí ní tààmàlà màsùlíyà rẹ̀. torí ní tó jí kí n máa sọ yìí ni wípé àwọn èèyàn ń fi fọ́tò hàn wá bí ìgbà tí bàbá tó bí ọmọ fẹ́ràn ọmọ ẹ̀ ni. bàbá sọ̀rọ̀ tafsiri that was 1979 indi ajibu uriwi abila ketibi suratu Yusuf ní tafsiri kanjọ náà àwa parí àbáni laqad kana fi Yusufa wa ikhwatihi ayatun lis-sa'ilin bàbá ní àyà rẹ̀ náà ni pé gbogbo ọmọ téèyàn bá gbé fẹ̀rẹ̀ lójú yọ kàdáwò mẹ́ẹ̀. gbogbo ọmọ téèyàn bá gbé fẹ́ẹ̀ léjú ọkà kìnìún ni ẹbí Ádámù yín ọmọ mi Ádámù ọwọ́ ń gbé bàbá ní èèyàn kàdánwò ọ gbọ́dọ̀ fífẹ́ wọn ìfẹ́ tí ànábì Yakubu fi hàn sí Yusuf lójú ọkàdánwò kọ́lọ̀ tó padà wá yọ kọ́lọ̀ tó yọ ọkàdánwò sẹ́pà dánwò kìí kọ́ dán lọ ọ̀dán tán àbá sọ́njà pé gbogbo ọmọ téèyàn bá fi ìfẹ́ hàn sí ọkàdánwò rárá rẹ̀. ẹ̀kọ́ ńlá ni o gbogbo àyìn abiyamọ. àfa wa Dr. Juma Adam àfa mi ni bàbá mi ni Dr. Juma ẹ bá ń ṣe àfisọ ọlọ́ọ̀fún ní ibi tí bàbá dáadé gbogbo àwọn ọmọ tí bàbá bí àwọn àfa Jimá sẹpẹ́ àmùdúrù tún dàgbà àwọn náà tún sàgbà àmọ́ gbogbo àwọn àfa Jimá àfa Ahmad àfa Bashiru àfa Abdullahi George gbogbo wọn a máa wá nu ruwaki wọn àjọ máa sun ruwaki àjọ máa jẹun kan náà àfa Jimá wa yùsì máa ruwaki púpọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ gbogbo ọmọ lọ àfa Jimá ní kékeré ni o nírí lọ́dọ̀ àwọn alájà ẹ bá nínú ruwaki àwọn ń pe àfa kan ní Miftahudeen Usman Kaduna náà lòun náà wà ń bẹ láyé nísìn
àfáàjìmọ̀ wa jókòó sọ́dọ̀ rẹ̀ wọ́n jọ wá ká ilé àníjọ́ àlàmísì nígbà tó tún yà tún jọ kí àlásàrì bàbá wa dé bàbá ní kí ló jẹ lọ́dọ̀ rẹ̀ bàbá ní okò tí fún wọn àti búrẹ́dì nítorí nǹkan ọ̀nù abájọ tí mi ń tẹ̀lé ọ káàkiri àfáàjìmọ̀ bá ṣe báyìí làfáàjìmọ̀ sá bó ṣe kéré tó lọ sásá bẹ ẹ̀yìn òkú báyìí bàbá bá ń bínú ọmọ kékeré ṣé ń gbà tí wọ́n ń jẹ búrẹ́dì ṣe kọ́ ní jẹ ni ṣé bàbá ọ̀fẹ́ náà rẹ ni àmọ́ torí ọ̀la náà ni torí òní yìí náà ni. gbogbo táwọn ọ̀tá ń wí ni kò rí bẹ́ẹ̀. wàláhì irọ́ ni. bàbá fẹ́ràn ọmọ tó bí. wàláhì irọ́ ni. èèyàn bínú sọ́mọ èmi náà bínú sọ́mọ. èèyàn náà já kọ́lá mo ti bínú láàárọ̀ yìí kọ́lá mo ti bí láàárọ̀ yìí tí ń fẹ́ sí ọ̀rọ̀ sọ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ torí kọ́ máa kó lè dáa fọ́mọ àwọn náà ni torí òní náà ni. Shehu Yahya Murtado Agodi nu kí n parí ọ̀rọ̀ mi sí àfa Abdulwahabi níjọ́ tàn fi mọ́sálásí àfa Yahya lélẹ̀ bàbá ní Yahya ni mo bá Yahya jà bí ìgbà tí ń máa rí ojú ayé bàbá kú ti sọ mo bá àjà ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin pẹ̀lú ẹ̀ mo bá àjà bí ìgbà tí ń máa rí Shehu Murtado tó bí àfa Yahya wá pé Ajì Adama o sì bá Yahya jà tó báyìí bàbá ní torí òní náà ni o torí òní náà ni o torí òní náà bàbá ni mo bá àjà bí ìgbà tí ń máa rí àfáwà bí sí pẹ̀lú mi tó Ọlọ́run ṣé kò fẹ́ràn àfá Yahya ṣé kò fẹ́ràn àfá Yahya mo délé ya ní ọlọ́pẹ́ Yahya wá bọ́ bá jánásì tán tá jánásì bá pọ̀ ó lè mí ọwọ́ akọrin bẹ́ẹ̀ mi tí máa kọ́ ọ̀yá Yahya bá ń wí amọ̀láyà zàlẹ̀ karnẹ́ẹ̀nì yábìnà Muhammadi amira Ìlọrin ẹ lọ gbọ́ kẹsẹ̀ tí náà èmi ọkọrin bẹ́ẹ̀ mi ṣe máa kọ́ ọ̀yá Yahya bá ń wí kò fẹ́ kẹ́lọ́ mi ò wí ṣé kò fẹ́ràn ẹ̀ ni. wọ́n fẹ́ràn Shehu Yahya. bí bàbá ti ṣe nu pẹ̀lú gbogbo ọmọ ọlọ́mọ àtọmọ akéwú. tí ń túmọ̀ sí pé. tọ́ olúwa bí ọ̀rọ̀ jámíà ṣe wá ṣe bàbá wa ń gbìyànjú iṣẹ́ wa ń lọ inú ọmọ wa bí ọ̀tá kìí ta kìí ro kò tá o kìí ṣe pé ó ń di ẹ̀ níbẹ̀ kò sì ro tí ọmọ wa ro pé apá yìí máa ń ro mi tábà pé òun lòdì ó sùn àmọ́ ọkàn yóò máa dùn bí n ṣe ń lọ wájú kìí dùn máa wọn àmọ́ bí agbára dé ẹ̀gẹ̀ èèyàn náà lẹ́mọ̀ bàbá yín gun gí ọ̀rẹ́ yẹn ayé rí ọlọ́run tó sì sọ fún anabi Muhammad tó ní kul a'udhu bi rabbil falaq ma halaq wa min sharri gbogbo àwọn tí wọ́n fòrú bojú lọ sàbúrú sínú ọgbà ọlọ́mọdé wọn rí ṣe wa min sharri an-nafasati fil 'uqad àwọn tí wọ́n pọ̀ fún atẹ́gùn làwọn bá ṣiṣẹ́ al-mukhtafi wa min sharri nafasati fil 'uqad wa min sharri hasidin ọlọ́run kọ́ sọ bàbá àmọ̀dé mọ́ríkàsì àti gbogbo mọ́ríkàsì àti jámíà lọ́dọ̀ oníkèéta nígbà tí wọ́n bá ń ṣe kéétà wọn kula a'udhu kejì kula a'udhu rabbin nas malikin nas ilahin nas min sharri al-waswas alladhi yuwaswisu fi minal jinnati wan nas anani àtàlìjànú ọlọ́run aláàánú jùlọ kọ́ pẹ̀lú bàbá. àdúrà láṣẹ fún bàbá nù. ọlọ́run kọ́ bá pẹ̀lú wọn ibi tí wọ́n bá dé yìí wọ́n ti gbé dé ibi tí wọ́n gbé dé ọ̀tá wa pọ̀ àmọ́ ò ní ṣe nǹkan láyé yìí wàmá ahadun min alisuni nasi salima walaw annahu zaka nabiyyu gbogbo ò lè bọ́ níbi àwọn èèyàn sóhun nìkan ni kíníkan wàhálà rẹ tiẹ̀ ti pọ̀ jù wàhálà rẹ pọ̀ lè rí kólóhùn oṣù jámíà tí bàbá rẹ lóun fẹ́ dálẹ̀ wàhálà rẹ pọ̀ jù kọ́ mọ́ mójútó ṣe bàbá rẹ ọlọ́run kó bá ṣàlékún àlàáfíà fún bàbá pẹ̀lú bí wọ́n ṣe ń jẹ àṣà ṣe kọ́dà ọlọ́run kó bá jẹ́ kẹ́mi gúngún kó kun ọlọ́run gbogbo ọ̀tá èyí tí ń rò láburú ni èyí tí ń sọ jáde ni èyí tí ń tàn wọ́n tí ó máa tàn wá torí inú àwọn ẹlẹ́tàn kọ́lọ́n kọ́sà náà àlọ́ àmúdúrà jẹ́ adámúná làwọn o irọ́ sì ni gbogbo mọ́ríkàsì náà ni ó fi ṣe ní tí ó fi ṣe aburú ní ọmọ sọ lẹ́yìn ọlọ́nkọ̀sọ wọn bí irú èyí náà àwọn tí máa tani pé àsàmátẹ̀lì mọ̀jẹ́rù ńkọ́ afẹ́wà kí wọn síra láàfíà wà tí ó máa rúláwà ní káàkiri ọba tá a padà wà á mọ̀ pé ọ̀tá ni ọ àníyàn rẹ̀ ọ̀dà ọlọ́nkọ̀sọ mùdírù mẹ́ gbogbo ẹni tí bá ní gbé tí saburú fún ni ọlọ́nkọ̀sọ mùdírù mẹ́ ọlọ́mọdé wọn tẹ́ ní tìkà ọlọ́mọjọwọ́ kan tẹ mùdírù tọ́wọ́ kan bá tẹ mùdírù mọ́jọwọ́ kan tẹ àwọn tá à ń tẹ̀lé wọn náà àti gbogbo olólùfẹ́ náà àti gbogbo ayé àtẹ̀dírísì àníhà وألف مبروك لمدير المركز لشيخ المركز وخطيب المركز
Maulana Muhammad Habibullah Adam Abdullahi Al Ilory bọ́rọ̀ jami àti jẹ́nu àfa Abdul Wahab. báwa sẹ́yìn lẹ́sìn olóore. àmín. ní abẹ́ èyí tẹ̀ wí. naam. ọ̀rọ̀ kan ọjà ọ̀pọ̀tọ̀ ọ̀rọ̀ kankan náà ẹ̀ lẹ̀ máa ni. naam. ẹlòmíì ò tí ì gbà pé ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ ní Jamia ní Markazi. ẹlòmíì ò tí ì gbà pé àwọn yẹn ti ń wá wọ́n ti submission. kódà èyí tún ń gbọ́ pé direct entry o fọ́ọ̀mù rẹ̀ náà yóò tún bẹ́ẹ̀ tí ń bọ̀ wá jáde ní admission náà. wọ́n ti bẹ̀rẹ̀ kíláàsì ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀. àmọ́ra pé àwọn èyí ṣe rìgí mọ̀. títí wa ni pé bil ulumi wan nizam wal amal àwa kì í ṣe rìgí mọ̀ káwa kóra wa jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ. èyí tá pàtàkì òun náà ni ìmọ̀ tí baba alágége fi ilẹ̀ fún wa. èyí tá jogún bá tá mọ̀ mójútó òun náà ni mọ̀ kì í ṣe ká wá rúfìlà ká máa wá ṣe kàrámà kí ká máa ṣe fẹ́fẹ́ rìtì kí lórí òdo èyí ọ̀kan Markazi. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. akramakumullah. adúpẹ́ lọ́dọ̀ ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ ńbẹ̀. alhamdulillah. àwọn parafisa náà dẹ̀ ti ń ṣiṣẹ́ lọ. alhamdulillah. yóò dẹ̀ máa lọ síwájú sí ni. inshallah. pẹ̀lú ògo tọ́lọ́hun. inshallah. a nídìí kéèyàn kan gbọ́ a sì nídìí kọ́mà wàlẹ́ takata halun. ànàmú mari ìyọ́nú Ọlọ́run làgbà orí tá à ń fẹ́. tọ́lọ́run bá ti fìyànú ẹ̀ sí tó sì gbà á bó ti gba èyí tí Sheikh Adam dálẹ̀ Ọlọ́run crown effort Sheikh Adam. Rabbana taqabbal minna. ebi jami àti baba amudu Markaz náà bẹ̀rẹ̀ Ọlọ́run kó gbà lọ́wọ́ wa èyí tí ń kọ́mísà náà lónìí náà yóò máa dùn àwọn ọ̀tá gbogbo ń tẹ́ bá fẹ́ fi sàbúrú fún àbáyé Ọlọ́run bá fi ṣe níṣẹ́ ìbájà fún wa. Rabbana taqabbal minna innaka anta sami'ul alim. ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ ń bẹ̀ a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣe é mà pé Ọlọ́run fi jamalu rẹ̀ bá Sheikh Adam lò Ọlọ́run àfi jalalu rẹ̀ bá fà lò jalaliya rẹ̀ Ọlọ́run àfi bá ẹlòmíì lò àfáà mi lè da àníyàn rẹ̀ ọ́ da yóò kọ́ máa ń kéwú yóò sì na gbogbo gbìyànjú ẹ̀ àmọ́ kankan òní láàrin inú ọmọ rẹ̀ Ọlọ́run lo jalaliya ni pé ta ni ó bí mi. la yusalu amma yaf'al wa hum yusalu ní bẹ̀rẹ̀ lọ́wọ́ Ọlọ́run kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ abábá mi ó ṣe ọmọ yẹn gbogbo ó kú dànù. Ọlọ́run tó ṣàánú Sheikh Adam tó lo jamaliya rẹ̀ pẹ̀lú Sheikh Adam pé ìwọ ń da òun tún tọmọ ọlọ́mọ ṣe ọmọ rẹ̀ ò ní gba láàrú ìjọ tọrọ bá ṣẹlẹ̀ òun náà ni ó máa sọ̀rọ̀ ọmọ rẹ̀ ò ní wá òǹgbì fọ̀ ìjọ tí lárúbáwá bá dé òun náà ni ó lè máa sọ ọmọ rẹ̀ ò ní lọ sásì àrí kó fèsì àwọn lárúbáwá kọ́ má lè kọ́ kọ́ má lè kà òun náà ni ó máa ṣe Ọlọ́run fi jàmálù rẹ̀ Ọlọ́run fi jàmálù rẹ̀ ni a fi kí Ọlọ́run pé jalalukallahu jamalukallahu jalalu rẹ̀ tí máa ń lò àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run jamalu rẹ̀ kọ́lọ́n kó lò pẹ̀lú gbogbo wa bó ti lò pẹ̀lú gbogbo àwọn àfáà nílẹ̀ ó lò pẹ̀lú àfáà Alimi ó lò pẹ̀lú àfáà Bùbé ó lò pẹ̀lú àfáà Kùnbúrí Kàràtú ó lò pẹ̀lú Bígọ́rẹ̀ ó lò pẹ̀lú Ìkókóró ó lò pẹ̀lú ọmọ híyà àbí ó lò pẹ̀lú Mọ̀ìmáṣà ó lò pẹ̀lú bàbá wa Aláàjì Àgbà jamalu rẹ̀ náà ó lò pẹ̀lú wọn náà Ọlọ́run máa bá wa lò lọ bẹ́ẹ̀ máa bá wa bẹ̀ lọ bẹ́ẹ̀ ntọ́lọ́n sì fi ṣe ọ̀rọ̀ Sheikh Adam bẹ́ẹ̀ Sheikh Adam kana khalukon muhibban lil jami' wa lil ilm Sheikh Adam ó níwà púpọ̀ ẹ máa wòran Sheikh Adam báyìí ni ṣe é ma àfa tí ọ̀ka owó kún àfa tó ikú ń tọ́ bá jẹ òun náà ni àwọn ọmọ akéwọ́ ọ̀jẹ̀ òun náà làáfọ́ ọ̀jẹ̀ bí àbá ti jẹ́nu. kìí sábà tí ó jẹran tí wàá ní káwọn ọmọ lọ jẹ ẹ̀ka. àwọn àyàwó àbá tí wọn bá dáná fún àbá lọ́sàn-án iná náà ní gbogbo àfa Markaz náà jẹ. njọ jimá àbá ní ó fò tẹ bá kí jimá tó àbá ní ó fò ó kalẹ̀ fáwọn ìyá wa kó àbá lọ gbà yẹn ní kínsúwe nígbà tó lókù èdè àwọn olókù èdè pé mo fẹ́ràn nǹkan oúnjẹ dátọ́ lálàáfíà púpọ̀ àwọn kínsúwe ẹ lọ́ọ́ pè wá kí wọ́n kọ́ àyàwó mi kí wọ́n máa bí a ti ń sọ oúnjẹ wọ́n gbà àwẹ̀ mímọ́ àwọn ìyàwó tí wọ́n gbà láti kínsúwe kí wọ́n máa kọ́ wọn bàbá ó sì oúnjẹ tí wọ́n bá ṣe ìwọ àbá dà wọn a sì ná bàbá yìí wá báwọn èèyàn ti ń tẹ̀sán bú fún lónìí ibi tí mo lọ làbá wa bí ẹ ní rí bàbá kó bú yẹn ẹ lọ wo tí làwọn látọkẹ èyí tẹ̀yà sí wọn ọ̀rọ̀ kan tó kẹnu ni o. a máa rọra gé akramakumullah. ẹ wo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ kéèyàn lọ ka al-Islam yawma wa gada bàbá wa ń sọ̀rọ̀ nígbà tí Sheikh Abubakar Gumi tí àwọn Saudi ní pé àwọn fẹ́ kí owó ni máa kọ́ mọ́sálásí káàkiri sẹ́gbẹ́ àwọn mọ́sálásí àwọn onísúfí sì máa ṣe owó ni
lọ bí tẹlifíṣàn ní Kaduna orí rédíò máa lọ ya wọn balẹ̀ pé tí wọ́n ń ṣe ọ̀dà. Ìṣẹ́jú Saudi bẹ́ẹ̀. Gbogbo àwọn afáwọn máa kàfàrà wọn ni Sheikh Adam wá dìde tó wáyé pa àfáà mi ní ebu ní òbù. Bàbá wa ni man uwa Sheikh Abubakar Gumi. Bàbá ni uwa Abubakar bin Mahmud. Ulida sanata 1922 ميلادية. تلقى تعليم الابتدائي من والده الذي كان قاضيا ثم التحق بالمدرسة الوسطى حيث أخذ مبادئ الإنجليزية والعربية ثم التحق بالمدرسة الشرعية بكانو وكان من الطليئة الأولى التي أنجبتها المدرسة ومن الذين أكملوا تعليمهم في مادة التربية بمدينة بخس رضا بالسودان العربي الشرقي. باشر التعليم برهة ثم انتقل إلى ميدان القضاء وشغل منصب نائب القاضي القضاة الشماليين ثم قاضي القضاة الشرعيين بلقب القاضي الكبير. مكث في هذا المنصب منذ عهد الاستقلال إلى عهد الجنرال مرتضى محمد حيث أحيل إلى معاشي وصار متفرغا لعمل الدعوة تحت إطار جماعة نصر الإسلام وكان مستشارا دينيا لسيد أحمد بلو في حياته وكان محترما لدى جميع علماء أوسع خصوصا عند إنشاء مجلس الشورى للشؤون الدينية الذي كان وزير الجنيد أكبر علماء سوكوتو رئيسا له وكان حسين آدم الكانوي سكرتيرا وكان الشيخ أبو بكر قمي مدير عام للمجلس وكان الجو بينه وبين العلماء هادئا وسلاما إلى أن أخرج كتابه العقيدة الصحيحة لموافقة الشريعة هاجم فيه على مشايخ طريقة القادرية والتجانية المعاصرين له وانتقد ما في كتاب فيوضات الربانية من كتب القادرية وما في جواهر المعاني من كتب التجانية واعترض على شطحاته وكفرهم بها فقام أولئك برد الفعل العنيف. أيوة بابا أيوة معاصر نتيانسو وواني والغريب أن سيد أحمد بلو قد كان نشر شطحات الشيخ عثمان فوديو في كتابه لما بلغت 36 وفي الكتاب شطحات كثيرة وكان الشيخ أبو بكر قمي من أنصاره عند النشر والتوزيع ولم ينكروا عليه. هاجم الشيخ أبو بكر قمي على المفسرين في كتاب بتهمة حمل الإسرائيليات وكتب للقرآن تفسيرين 2 أحدهما في لغة عوسة والثانيهما باللغة العربية تاتا عنوان رد الأذهان إلى معاني القرآن وقد أخذ الناس فيهما مآخذ وأخطاء فسبحان من لا عيب فيه ولا خطأ وفوق كل شيء علم عليم. يبي ما فعلهم بيا فا عبد الوهاب أو با أو جوجو محاسن وصار جاللي سيبول لي سكون دافون لي سلري بول لي سكين لي سكين كان أو جوجو نايا بابي بيبو أرتيا كوكالينو وطبعا inú tíra bàbá lélẹ́ yìí ẹnu tíra bàbá ni agbe síta náà pé 1946 ni wọ́n fún bàbá ní ìjáza ìlìmíyà tọ́rẹ́ nìkan sọ̀rọ̀ àlìfojúrù fil khusuma àròjọ pẹ̀lú ẹnu wa yìí nítorí burú jù ní pé kó torí pé ó hẹ́ẹ̀tì yàn ń bá yẹn já kọ́ wa kúrọ́ aníkà ti gbé sórí kínní ẹ lọ́ọ́ wò lọ́ọ́ pèsè ẹ̀ àbí kò sọ́ọ̀tì ẹ̀ lọ́ọ́ sẹ́ndì ẹ̀ sí Jami'atul Azhar pé ǹjọ́ sọ́yìn nàbí rọ́ ni kò fi mọ̀ pé bàbá kẹ́kọ̀ọ́ lásìárì wọ́n sì ṣèdánwò fún ó ṣèdánwò lásìárì àwọn ulama wìlá madaris bàbá kẹ́kọ̀ọ́ ní ọ̀dọ̀ lárúbáwá àmọ́ ó bá lárúbáwá ṣe ó sì ní ọ̀làjú pẹ̀lú lárúbáwá bàbá ẹ̀ ṣe ibuham bàbá náà mẹ́nu àwọn ulama bílà madaris ṣé òṣoglo ló ń sọ ọlọ́nkọ́ kẹ́ ó ní wàkánà ustazuna sheikhuna Adam Al Ilory alladhi rabbana يقول لنا دائما إنه لم يكن قد تعلم في البلاد العربية ولكنه تثقف بزيارته البلاد العربية وباتصاله بمشايخ العربية عام يعدي سنة 1946 الميلادية. بابا تثقف لدوا بابا يسي إبهام بابا يباني جاد بيكواني إنك كما سو أبي سبي أماما وما كيو kèsì gbogbo kíní ń jọ́nà lọ́hùn bàbá ní Sheikh Kamal Din kì í sì kéwú pé òpin ìròyìn kọ́hùn kì í sì kéwú pé
Sheikh Adam lọ sọ bẹ́ẹ̀ o. ọ̀pọ̀lọpọ̀ àfáà mi là padà máa ń gbà tá a máa kéwú tán àríkò sì kéwú pé àmọ́ kì í sì kéwú pé. kò sí láà níbi kéwu wọn ní kíkà. ọ sọ lẹ́nu Akramakumullah. ó tún wá kọ́ lẹ̀ pé nábàgà Muhammadu Kamaluddin fil ulumil arabiyya حتى أدهش جميع معاصره ورزق الفصاحة في الواس والمحاضرة حتى أعجز من قبله وأتعب من بعده وبكي في هذا الميدان نوى ربع القرن من الزمان لم ينازعه واحد ولا اثنان بل صار مثلا يتس به ولم يبق من معاصره ما لم يتأثر به أو لم يقتبس من أساليبه إيتانيو لسولوني إيتانيو لسولوني ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè sọ. gbogbo ohun tí bàbá sọ nípa Sheikh Kamali dáadáa ni bá. kìí ṣe Sheikh Kamali nìkan bàbá ẹ̀ báyàn jáde mo sọ̀rọ̀ káfẹ́ nìkan láti Amẹ́ríkà ló ti pè mí mo ní táyìn ò lè sọnù bàbá sọ à ń gba sáádà ní 1984 ọ̀rẹ́ mi Murtada Abdulsalam ẹ wo kọ́ Murtada Abdulsalam pé abẹ́lẹ́ kúrọ̀ nìbàdàn ni bàbá kan dá sáádà dúró ni wọn ni ẹ̀dúró ìwọ sì wá fowó kọjọ gbogbo àfa ní Madina báyìí nílé kùnbàdàn Murtada onímọ̀ ni ọlọ́run jíwọ́ náà ráyé ló bó ṣe ráyé ló. bàbá sọ bẹ́ẹ̀ wọ́n rí fàṣí bàbá wa níbàdàn. mo rí etí ikú Murtada Abdulsalam ọ̀rẹ́ mi etí ikú. òun bẹ láyé. tó bàbá gbóná gbogbo 1984 ó ti pé 40 years lónìí. n táwọn èèyàn ò lè sọ. bàbá wa sọ dáadáa bàbá wa ní Madina. amẹ́yìn ò ní sọ janibu salibiya lẹ́dùn ó lélẹ́rí sẹ́nìkan máa ṣe báwọn. alábòsí làwọn èèyàn ni ìbínú náà ni o. torí náà bó ti ṣe jẹ́nu Sheikh Adam Al Ilory kò kẹ́kọ̀ọ́ nílẹ̀ Lárúbáwá àmọ́ bí bàbá bá ń sọ Lárúbáwá wàláì Lárúbáwá máa mi kì í ṣe pé mo kéwú lọ́dọ̀ Sheikh Adam òun kálukú náà lọ wò bára Sheikh Adam ta ní ń bo ló ń kálukú tiri ó ní ulidal ilmu fi Makkatal Mukarrama wa rudi'a fil Madinatil Munawwara wa nasha'a wa tararra'a bayna al-Baghdad wal Kufa ثم ارتعل العلم بالقرطبة بالأندلس ثم بالفاس بالمغرب ثم ألقى عصا ترحاله إلى مصر ومات فيها ودفن فيها ومن ثم اعتقد العالم أن للأزهر فضلا ومنا على 70% ممن يكتب أو يخطب في علم الإسلامي أو في علم العربي بطريق مباشر أو غير مباشر. ما Sheikh Adam. لا أربعة وانغو شيء لا شيء السباي. kí bàbá tó wá ka ọ̀rọ̀ ẹni 83 ọ̀rọ̀ tí a kà nígbà idu alifi 1000 years inú ìtakọ̀dà alam anna lil hazard fadla wa minna ala 70% mimman yaktub aw yaktub fi alam al-islam bàbá ní kò sí bẹ́ẹ̀ ni kamanu òkè lọ́dọ̀ aṣáàrí ẹ lọ tú àfa rẹ̀ mẹ́fà wò ẹ kàn wá aṣáàrí mẹ́ bí ọkọ̀ ṣe nínú afa abdulwadi. túmọ̀ sí wípé bàbá Sheikh Adam. wàláhì kìí ṣe alábòsí màdùmùl haq àmọ́ àwọn ò ní gbà nígbà tẹ́yìn ọba sọ eléyìí táwọn á sì mà ṣọ́rọ́ ní kí n gbà yìí. àwọn sọ dáadáa bàbá wa. a sọ. ilé ọ̀rọ̀ Sheikh Adam fi ṣe déédéé orin Imam Shafi tó ní pé asbahatu mutarahan fi ma'asharin jahilu haqqal abibi fabahu rahza bi dhanabi. bọ́rọ̀ Sheikh Adam ti rú tí Imam Shafi ṣàlàyé nù ni ibi tí Sheikh Adam ti bára wọn ní ìjọ ọmọ Yorùbá aláwọ̀ dúdú wọn ọ̀pọ̀lọpọ̀ yìí sábà fi eré sanre bí wọ́n ti rí inú ni àmọ́ náà gbà bẹ́ẹ̀ kádàrá Ọlọ́run ni èyí táwọn kan mọ̀ tọrọ fún bàbá Sheikh Adam ọlọ́mọba àsanwó lè san. àbí ya Rabbi torí wọn pàdé ọmọ kan Alhaji Abdulkadir ọba onípẹ CPS former CPS sista rẹ̀ sista ká tiẹ̀ pé torí màmá grandmother Alhaji ọba àwọn ni wọ́n bí àwọn àbejì Alhaji àwa Táyé Alhaji àwa Kẹ́hìndé ọ̀kan fẹ́ wọn ní bóun àdúgbò yìí alápàtà ti kìnìyàn ọ̀kan fẹ́ wọn ní kìnì ní sàlẹ̀ àjàsá ń bẹ̀ wọn ọ̀kan fẹ́ wọn sàlẹ̀ àjàsá tí ọkọ rẹ̀ jẹ́ dáhùsàlẹ̀ àjàsá tó kú ọmọ rẹ̀ yẹn wá bá mi ó ní Alhaji ó ní Sheikh Adam ẹ̀dẹ̀ ní Sheikh Adam múna nígbà Sheikh Adam ní má dà sí sàlẹ̀ àjàsá tẹ̀ mọ́ ni àwọn ọmọ Mahmudu ni mo wá ka ọ̀rọ̀ tí àbá kọ mo fi sọ pé kì í ṣe Sheikh Kamali nìkan kìí ṣe ṣe òkòkòrò nìkan kìí ṣe bí gbọ́rẹ́ nìkan. gbogbo àwọn àmọ́nà ìlmíyà yẹn bàbá sọ. Mahmudu ọmọ ọba síta tí bàbá ní Mahmudu ọmọ ọba síta pé ọba lòun òun ọjọba tí bàbá ní wálé Mahmud ibnani najibani aduhuma Muhammad wasanihima Ahmad
ومحمد وهو حافظ القرآن بالقراءات السبع وكان آل الإلوري يصححون مصاحفهم على قراءته حيث يامن كل واحد منهم مصاحفه إلى مجلسه للتصحيح قبل انتشار المطابع. بابا شي بوهام nípa tá bá rí tẹ́nìkan bá lóun mọ qiraatu sábọ̀ ẹ̀ mọ́ Sudesi mọ́mú Sudesi bó ti tó kò mọ qiraatu sábọ̀ ẹ̀. a máa rí lọ nínú àwọn àfa. nísàlẹ̀ àjàsá. nísàlẹ̀ àjàsá kàrí náà. Mahamudu ọmọ bá síta. bàbá wa gbé àmánà yẹn jáde. Àmánà ilmiya. yín túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ní ìmọ̀ tí ìmọ̀ rẹ̀ bá ṣe dáadáa tí ó sì sí àárẹ̀ níbi ìmánì rẹ̀ yóò gbà fún Sheikh Adam pa àfààní. tó bá ní mà tí ó sì ní kéta. tí ìmánì rẹ̀ dúró lórí tí àárẹ̀ ò ṣe ìmánì rẹ̀ torí ẹni tó ní kéta àárẹ̀ ti ń ṣe ìmánì rẹ̀ ẹni tó ní tẹ̀mẹ̀lẹ̀kùn àárẹ̀ ń ṣe ìmánì rẹ̀ ẹni tó àárẹ̀ ò bá ṣe ìmánì rẹ̀ láàfà nílẹ̀ káàró òjìire kọ́dà nílẹ̀ lárúbáwá o yóò gbà pé Sheikh Adam àfààní tí ò sì fọwọ́rọ́ sẹ́yìn irú Sheikh Adam sì wọ́n àmọ́ sọ yóò kàn máa bí inú ni bẹ́ẹ̀ bá nínú Sheikh Adam lọ́dọ̀ tí ẹ kàn mú wá lọ́dọ̀ wáyà ẹ mú wá kìí ṣe jà in tí Sheikh Adam ṣe lè yí tà ń sọ yìí bàbá Onilemarun wọn lọ́rọ̀ díẹ̀ là ń sọ fún ọmọlúwàbí tó bá dénú àdòdìdí àwọn kan tó wà sọ pé bọ́ bá lábọ̀ ńlẹ̀ ni àti hin àǹfààní Sheikh Adam èyí tẹ́ bá wa sọ ọ̀rọ̀ ni àṣẹ̀rá àǹfààní ṣe ń bẹ̀ tó pọ̀ akẹ́kọ̀ọ́ tó pọ̀ níbẹ̀ Ọlọ́run àwọn náà wà ń bẹ̀ fún yín kọjọ ọjà rẹ kọ́ bá wa síjú àánú wọ̀nyí kọ́ bá wa rán àwọn aláàánú gbé tán kọ́ bá wa rán sí àwọn aláàánú kan bẹ̀ wọ́n wà sí ẹ̀dá wọ́n kà máa fẹ́ èèyàn tó di tọ́lọ́hùn ọlọ́mọṣẹ́ àrùn wọn sí yín ìfẹ́ Sheikh Adam ìfẹ́ ìmọ̀ ìfẹ́ ìbẹ̀rù Ọlọ́run ìfẹ́ ìwà rere tẹ́ ẹ ní tẹ́ ẹ tún wá transfer fẹ́hùn sí bàbá wa Khalifa tòní bàbá wa Mudul Markaz ìfẹ́ náà Ọlọ́run ojú gbé yín o ní ti ń gbé yín sì ti ń pè yín Ọlọ́run má jẹ́ ká bá mọ́ láéláé.